Sẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Saheed Òṣùpá àti Adéwálé Àyùbá. Kí ló pa Portable àti Emmanuela ìyàwó Wàsíù Àyìndé pọ̀? Èyí lohun tádájọ́ sọ lórí ẹjọ́ Naira Marley àti Mohbad. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Adéwálé Àyùbá náà ti ju ògúlùtù ọ̀rọ̀ ságbolé fújì báyìí o. Ìran dùn wò bẹ́ẹ̀ ni gọ́ngọ́ sọ lọ́jọ́ àìkú ọjọ́ Sunday ọjọ́ 23 oṣù keje ọdún tá a wà yìí ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Nígbà táwọn ọ̀gá olórin méjì tán gbajúmọ̀ dáadáa ní Saheed Òṣùpá àti Adéwálé Àyùbá tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní Mr Johnson pàdé ara wọn níbi òde àríyá kan tí wọ́n pe àwọn méjèèjì sí ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo, níbi tí òkò ọ̀rọ̀ àti àwọn àṣàmọ̀ oríṣiríṣi tí ń jábọ́ lọ́tùn lósì tí wọ́n sì ń kọrin kí ara wọn. Ojú agbo ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pa fún àwọn olórin méjèèjì yìí, ṣùgbọ́n lásìkò tí Adéwálé Àyùbá ń kọrin níṣe ló bẹ̀rẹ̀ sí ní kí Saheed Òṣùpá. Kíkì náà sì pọ̀ débi pé ariwo sọ lóde àríyá náà. Bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ Saheed Òṣùpá pàápàá kò lè pa ìdùnnú wọn mọ́ra nígbà tí wọ́n gbọ́ oríṣiríṣi oríkì tí Àyùbá ń kí Saheed Òṣùpá. Ìyàlẹ́nu ló sì jẹ́ fún àwọn míì pé àwọn kò mọ̀ pé Adéwálé Àyùbá fẹ́ràn Saheed Òṣùpá tó báyìí. Wọ́n ní ọmọkùnrin yìí kì í sábà sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni kì í bá wọn dá sí gbogbo ṣẹ̀rẹ̀rẹ̀ tó ń lọ lágbolé orin. Lóòótọ́, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn onífújì tí wọ́n mọ̀ wọn ara wọn, tí wọn kì í bẹ́, tí wọn kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀, tí wọn kì í dá sí ohun tí kò kàn wọ́n, tó jẹ́ pé jẹ́jẹ́ lọmọ Èkó wọn ń lọ. Ọ̀kan nínú wọn ni ọkùnrin olórin fújì ní Adéwálé Àyùbá. Ọkùnrin yìí dá yàtọ̀ láàrin àwọn onífújì. Ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ló máa ń fọ̀rọ̀ rẹ̀ ṣe nínú orin kíkọ àtàwọn tó máa ń lọ ságbo eré rẹ̀. Èyí ló ṣe jẹ́ ìjọlójú fún ọ̀pọ̀ ènìyàn nígbà tí ó sì bẹ̀rẹ̀ sí kí Saheed Òṣùpá tó ń pè lóríṣiríṣi orúkọ tó sì ń fọgbọ́n ju ògúlùtù ọ̀rọ̀ nínú orin tó ń kọ ọ̀hún. Ojú agbo tí Àyùbá ti ń kọrin ní Saheed Òṣùpá ti lọ bá tó náwó fún un bó ṣe ń kì ní mẹ́sàn-án mẹ́wàá. Bẹ́ẹ̀ ló ń kí ọ̀gá àwọn onífújì pátápátá ni tó ti di olóògbé báyìí, Síkírù Àyìndé Barrister lóde orin náà. Kì í ṣe pé ó ń kí Saheed Òṣùpá nìkan o, ńṣe ló tún tẹnu mọ́ pé ọba orin ni àti pé òun gangan ni kókó ọmọ inú Síkírù Àyìndé Barrister. Àyùbá ní olúfìmọ̀ ọba orin, èmi ti kọrin nígbà kan Babátúndé, pẹ́nikẹ́ni tó bá tẹríba fàgbàlagbà níbi ilé fújì yìí kò sọ́nà méjì yóò máa lọ síwájú ni. Adéwálé 82, 83, 84, 85 kúrò lÉkòó tó fi dá Amẹ́ríkà. Adéwálé, mo mọ bó ṣe máa ń ṣe sí mi tó o bá rí mi. Òṣùpá má ṣe yíwà rẹ̀ padà láéláé. Ẹni tó bá dáa fún tó máa ń fẹ́ kó dáa fẹ́lòmíì ni Òṣùpá táwọn èèyàn ń pọ́nlé. Kókó ọmọ nínú ọmọ Síkírù Àyìndé Barrister, King of Music, ọmọ Bàrísátùmí Àyìndé Adé, ọmọ Agbájélọlá Sàlámì ní Saheed Òṣùpá. Ìyẹ́ ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ. Nígbà tó yá ló tún bọ́ sórí Síkírù Àyìndé Barrister tó sì ń kọrin pẹ̀lú àṣàmọ̀ pé tẹ́ ẹ bá fẹ́ gbérí tẹ́ ẹ sì fẹ́ lálùyọ ẹ mọ Àyìndé lólórin o. Ẹni tí ò bá fi ti Bọ́bagúnwà ṣe, tí ò fi ti Àyìndé olórin ọba ṣe, asán nírú gbogbo wọn. Àyìndé ni alágbádá fújì tí Ọlọ́run rán wáyé, oníbùbá fújì tọ́lọ́run rán wá sáyé. Bónírèsí òfin gbámọ́, èyí tó ti fín sílẹ̀ kò lè parun. Ara wọn ni Saheed Òṣùpá àti Adéwálé Àyùbá. Àtewé àtàgbà ẹ pọ́n balẹ̀ o, kọ́lọ́run má jẹ́ ká àríjà ọba. Síkírù Àyìndé ni Ọlọ́run rán tó gbére fújì wá sílé ayé. Òṣùpá òun ló fi ń jẹ, Òṣùpá òun ni mo fi ń pata tí mo fi ń rán ọmọ lẹ́dúkéṣọ̀n. Alára ló ń gbára ga adìyẹ tó fẹ́ wọlé tó ń bẹ̀rẹ̀. Níbi eré fújì yìí kò sẹ́ni tó lẹ́nu níbẹ̀ bíi bàbá wa Àyìndé. Àyìndé lolórin. Agbádá fújì tá à ń péjọ wọ̀ yìí kò ní gbó. Ẹ mọ Àyìndé lolórin o, ẹ mọ Agbájé lọ́gàá. Àgbà ń bọ̀ wá kan ẹ̀yin náà o, ẹ rọra ṣe ilẹ̀ ń yọ̀. Ẹni tó bá fẹ́ kágbolé fújì dàrú Ọlọ́run ò ní fún un ṣe. Ẹ sọ̀pẹ̀lẹ́, ilẹ̀ ń yọ̀ o. Nígbà tí orin tí Àyùbá ń kọ sì wọ Saheed Òṣùpá lára, níṣẹ́ ló dìde ńlẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní jó, tó ń ju aṣọ ìnujú funfun tó mú dání sókè tí ayọ̀ sì hàn lójú rẹ̀ bí ọmọkùnrin onífújì tó jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú yìí ṣe ń kí Barrister. Ṣé kìí ṣe àsọdùn rárá pé
ọ̀kan nínú àwọn tó gbé ọ̀rọ̀ Barrister lórí jù ní Saheed Òṣùpá. Kò sì sí ohun tí kò lè sọ sí ẹni tó bá fẹ́ fojú kéré Barrister tàbí tó bá fẹ́ tú ìtàn kọ nípa rẹ̀ pé òun kọ́ ló dá fújì sílẹ̀. Gbogbo ìgbà ni Saheed Òṣùpá máa ń sọ pé òun kò lè sọ ti wéré tàbí orin míì o, ṣùgbọ́n ní ti fújì táwọn ń kọ lónìí, Barrister lolùdásílẹ̀ rẹ̀. Kò sì sí àríyànjiyàn kankan nípa eléyìí. Àwọn ọ̀rọ̀ tó máa ń sọ nípa Barrister àti ẹni tó dá fújì sílẹ̀ yìí ti gbé gún àwọn onífújì kan tí wọn kò gbàgbọ́ pé Barrister ló dá fújì sílẹ̀. Báwo bá kì fún ni, a máa ń kì fáwojó ni Àyùbá náà fọ̀rọ̀ yìí ṣe, nítorí ṣe lòun náà lọ náwó fún Saheed Òṣùpá tí Saheed Òṣùpá náà sì ń kì í. Bó ṣe ń kí Àyùbá ló ń kí Barrister. Ṣùgbọ́n àwọn ènìyàn ti ń gbé ọ̀rọ̀ tí ọkùnrin olórin náà kọ jẹ́jẹ́ rẹ̀ gba oríṣiríṣi ọ̀nà báyìí o, tí wọ́n sì ń sọ pé àwọn nǹkan ló ń bá wí tí kì í bá ṣe pé Saheed Òṣùpá àti Pasuma ti parí ìjà tó wà láàrin wọn ni. Níṣe ni wọn ó bá tún wé orin tí Àyùbá kọ jẹ́jẹ́ rẹ̀ mọ́ ìjà àwọn àgbà olórin méjèèjì yìí. Ní báyìí, àwọn èké àdúgbò kan ti ń gbé kiri pé Wàsíù Àyìndé ni Àyùbá ń fi orin náà bá wí nítorí òun ló ń rí ara rẹ̀ bí ọ̀gá onífújì báyìí tí kò sì gbà pé Barrister ló dá fújì sílẹ̀, nítorí ó máa ń kọ lórin pé àwọn tó ń jí sáàrì tẹ́lẹ̀ ló bẹ̀rẹ̀ fújì. Eléyìí ló sì sábà máa ń dá ìjà sílẹ̀ láàrin Wàsíù Àyìndé àti Saheed Òṣùpá. Nǹkan méjì ló dùn mọ́ àwọn olólùfẹ́ fújì nínú àwọn nǹkan tí Àyùbá sọ lọ́jọ́ náà. Àkọ́kọ́ ni pé ó fìdí rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kan sí pé Barrister ló dá fújì sílẹ̀ àti pé ọkùnrin náà ni àmù tí gbogbo àwọn onífújì ń mu títí dòní. Nǹkan kejì ni pé òun náà gbà pé ọba orin ni Saheed Òṣùpá. Èyí tó sì ṣe àwọn ènìyàn ní kàyéfì jùlọ lóde eré náà ni pé ó dárúkọ Wàsíù Àlàbí Pasuma, ó dárúkọ Saheed Òṣùpá, ó dárúkọ Àlàó Màláíkà, bẹ́ẹ̀ ló dárúkọ Òbésèré, ṣùgbọ́n kò mẹ́nu bà Wàsíù Àyìndé. Làwọn èèyàn bá ń béèrè pé tí ó gbàgbé ni àbí ó mọ̀ọ́mọ̀ fo orúkọ máyégún ilẹ̀ Yorùbá yìí ni. Ìwádìí ń lọ lórí eléyìí láti mọ ohun tó ṣẹlẹ̀. Èyí ni ohun tí adájọ́ sọ lórí ẹjọ́ Naira Marley àti Mohbad. Lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 25 oṣù kejì ni onídàájọ́ tilé ẹjọ́ májísírèètì kan tó wà ní Yaba nílùú Èkó dájọ́ pé ọmọkùnrin olórin takasúfèé ni Abdulazeez Fáṣọlá tí gbogbo èèyàn mọ̀ sí Naira Marley kò mọ ohunkóhun nípa ikú ìlérí olúwa Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad. Ládájọ́ bá dá ọmọkùnrin náà àti promota rẹ̀ Samson Eletu tí àwọn ènìyàn mọ̀ sí Tamilari àtàwọn yòókù bíi Owódùnní Ibrahim tí gbogbo èèyàn mọ̀ sí Prime Boy tó jẹ́ ọ̀rẹ́ Mohbad tí wọ́n jọ jà lálẹ́ ọjọ́ tó kù ọ̀la tí ọmọkùnrin náà máa jáde láyé. Mánéjà Mohbad tẹ́lẹ̀ Babátúndé Òpèrè sílẹ̀ ó ní kí wọ́n máa lọ lálàáfíà, ṣùgbọ́n ọ̀gá iléeṣẹ́ tó ń gba ilé ẹjọ́ nímọ̀ràn sọ pé àwọn yóò bá nọ́ọ̀sì tó fún Mohbad lábẹ́rẹ́ Fisáyọ̀ Ògèdèǹgbé lẹ́jọ́. Bákan náà ni ọ̀rẹ́ Mohbad kan Ayọ̀bámi Sodiq náà ní ẹjọ́ láti jẹ́ fún pé wọ́n hùwà tí kò bá òfin mu. Ilé ẹjọ́ májísírèètì ni wọ́n sọ pé wọn yóò ti bá wọn ṣẹjọ́ yìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọ̀pọ̀ àwọn ènìyàn ló nàka àlébù sọmọkùnrin olórin tó gbé Mohbad jáde tẹ́lẹ̀ ọ̀hún, ìyẹn Naira Marley àti Sam Larry tó jẹ́ promota rẹ̀, pé wọ́n mọ̀ nípa ikú ọmọkùnrin yìí nítorí ìfìyàjẹni, ìdúnkokò mọ́ni, tí fídíò oríṣiríṣi lórí eléyìí sì gba orí ayélujára kan lẹ́yìn tí ọmọkùnrin náà kú tán. Èyí ló fà á tí ilé ẹjọ́ fi ránṣẹ́ sí wọn lásìkò tí wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sí kóòtù. Ṣùgbọ́n pẹ̀lú ìdájọ́ tó wáyé báyìí, adájọ́ ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn náà kò mọ ohunkóhun lórí rẹ̀. Kí ni èrò ẹ̀yin olólùfẹ́ wa lórí eléyìí? Ẹ dákun ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sí wa ní comment section. Kí ló pa Portable àti Manuela ìyàwó Wàsíù Àyìndé pọ̀? Wèrè dùn wò kò ṣeé bí lọ́mọ ni Manuela, ìyàwó ọkùnrin olórin ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde tó tún jẹ́ máyégún ilẹ̀ Yorùbá yìí fi ọ̀rọ̀ náà ṣe lóde àríyá kan tó lọ láìpẹ́ yìí, nígbà táwọn atọ́kùn ètò bíi pé tó mọ Portable tí wọ́n sì ní kó kọ̀ọ̀kan nínú orin ọmọkùnrin náà tó máa ń pe ara rẹ̀ ní wèrè olórin yìí fáwọn. Òun lọmọbìnrin náà bá yarí o. Ó ní kàkà kí òun kọrin Portable kí wọ́n yá kúkú gbà òun láàyè kí òun kọrin ọkọ òun Wàsíù Àyìndé. Ohun tó sì padà ṣẹlẹ̀ náà nìyí. Obìnrin gbajúmọ̀ kan tó jẹ́ òṣèré tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ti pa iṣẹ́ náà tì tó ti ń talẹ̀ tó ń talé báyìí, Ọlọ́ládé Àbúta ló ṣe ọjọ́ ìbí 40 ọdún lọ́jọ́ 23 oṣù kejì ọdún yìí, níbi tí ọ̀pọ̀ àwọn ènìyàn ńláńlá láti bá obìnrin tó gbajúmọ̀ dáadáa yìí ṣayẹyẹ 40 ọdún tó ti délé ayé. Emmanuela náà wà lára àwọn tó fi ìjókòó yẹ obìnrin yìí sí, àfi bí ọ̀kan nínú àwọn tó máa ń darí ètò ṣe lọ sọ́dọ̀ ọmọbìnrin yìí ni wọ́n bá ju ìbéèrè tí kò nírètí
tìlú láyà. Wọ́n ní ǹjẹ́ ó mọ Portable tí wọ́n ń pè ní Zazoze ni obìnrin yìí bá ń wò wọ́n tìyanu ló bá ní ẹ jọ̀ọ́ o. Ni adarí ètò náà bá tún bí pé ṣó mọ orin ọmọkùnrin olórin yìí, ló bá ní àfi kó kọ ìkan nínú àwọn orin rẹ̀ fáwọn. Lọmọbìnrin yìí bá ní ṣé ẹ mọ ohun tó máa ṣẹlẹ̀, ẹ má jẹ́ kí n kọrin Portable o, ẹ kàn fún mi lọ́kàn nínú orin ọkọ mi Wasiu Ayinde. Báyìí ni wọ́n gbé ọ̀kan nínú àwọn orin ìfẹ́ tí Wasiu Ayinde kọ sí i ni wọ́n bá gbé gbohùngbohùn fún Emmanuela, ni òun náà bá ń mirí jégéjégé tó ń mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tó sì ń kọrin náà. Níṣe ni àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún un.